Yorùbá pẹ̀lú Mustapha Sheriff. Lónìí tí a fẹ́ gbé yẹ̀wò ní ọjọ́ nínú èdè Yorùbá. Days of the week in English. Àwọn ọjọ́ ní èdè Yorùbá. Like we all know, we have 7 days in English language. Ọjọ́ méje náà la ní nínú ọ̀sẹ̀ kan. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Àwọn la tún sí àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, àbámẹ́ta. Sunday, the first day of the week, is ọjọ́ àìkú lédè Yorùbá, ọjọ́ àìkú. Monday, ọjọ́ ajé. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Wednesday, ọjọ́rú. Thursday, ọjọ́bọ̀. Friday, ọjọ́ ẹtì. And the last day of the week, which is Saturday, is known as ọjọ́ àbámẹ́ta ní èdè Yorùbá. Àwọn ọjọ́ tí a ní nìyẹn. Lẹ́ẹ̀kẹsì a ní ọjọ́ àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, àbámẹ́ta. Fún àǹfààní àwa tí a gbọ́ èdè Yorùbá, a lè kọ ní orin pé àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, àbámẹ́ta. Ẹ jẹ́ ká wò lẹ́ẹ̀kan. Sunday is ọjọ́ àìkú. Monday, ọjọ́ ajé. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Wednesday, ọjọ́rú. Thursday, ọjọ́bọ̀. Friday, ẹtì. Saturday, àbámẹ́ta. After that, la ní month of the year in English. Àwọn oṣù ọdún ní èdè Yorùbá. Like we all know, we have 12 months in a year, in a calendar year. We have January, February, March, April, May, June, July, August, September, October, November, December. Lédè Yorùbá tí a bá fẹ́ tú àwọn oṣù yìí, January la mọ̀ sí Ṣẹẹrẹ, February Èrèlé, March Ẹrẹ́nà, April Igbe, May Èbìbí, July Òkúdù, August Agẹmọ, September Ògún, October Ọ̀wàrà, November Bẹ́lú, December Ọ̀pẹ. Àwọn oṣù méjèèjìlá tí a ní ní èdè Yorùbá bẹ́ẹ̀ ló wà ní èdè Gẹ̀ẹ́sì in English language. When you have January, a rí Ṣẹẹrẹ. February, you see Èrèlé. March is Ẹrẹ́nà. April is Igbe. May is Èbìbí. June is Òkúdù. July Agẹmọ. August Ògún. September Ọ̀wẹ̀rẹ̀. October Ọ̀wàrà. December Bẹ́lú. December Ọ̀pẹ. There's a popular song in Yoruba for those of us that does not understand Yoruba very well. Èyí ni ó jẹ́ kó yé wa dáadáa. A ní Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀wẹ̀, Ọ̀wàrà, Bẹ́lú, Ọ̀pẹ. This Ọ̀pẹ is the last month of the year. December, Ọ̀pẹ, the last month of the year. We have January, February, March, April, May, June. This is the middle of the year. June, which is Òkúdù in Yoruba. The second month is Èrèlé. Third, Ẹrẹ́nà. April, Igbe. May, Èbìbí. June, Òkúdù. July, Agẹmọ. August, Ògún. September, Ọ̀wẹ̀wẹ̀. October, Ọ̀wàrà. November, Bẹ́lú. December, Ọ̀pẹ. These are the months in English and these are the months in Yoruba. This is where we'll be putting an end to this lecture for this week. Ibi tí a fi àdàgbà ètò rọ̀ fún ti òní ni. Mo lérò pé a tún lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́ẹ̀kan sí láti lè tún mọ̀ nípa oṣù àti ọjọ́ ní èdè Yorùbá. Ṣáájú ìgbà mìíràn tá a tún máa pàdé. Ire o.